kékeré la ti í pẹ̀ka àrókò, tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà. Ẹ mọ̀ kú àmójúbà wa lónìí. Ayọ̀adé Olúsọjí lórúkọ mi, tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Lábúlé, akọ́mọlówe, arìnmọ̀sánwó ẹnu nítorí ìdágìrì ọ̀rọ̀. Lónìí, òwe Yorùbá tí mo fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lónìí, òun ni òwe Yorùbá tó sọ wípé kékeré là á ti pẹ̀ka ìrókò, torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà. Igi ìrókò lẹ̀ ń wò yìí, igi ìrókò rèé. Bí igi ìrókò ti ń rí lẹ rí yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò lóye ìtumọ̀ òwe Yorùbá yìí. Wọ́n lérò wípé ẹ̀ka ìrókò tó ń bẹ lókè ni Yorùbá ń sọ. Kì í ṣe ẹ̀ka ìrókò tó wà lókè ni Yorùbá ń sọ pé kékeré la ti í pẹ̀ka rẹ̀. Ẹ̀ka tí ó wà nísàlẹ̀ ni Yorùbá ń sọ. Nítorí wípé ẹ̀ka méjì ni igi máa ń ní. Ẹ̀ka ìpele àkọ́kọ́ ni èyí tí ó wà nínú ilẹ̀ tó máa ń gbé igi ró, tí kì í jẹ́ kí igi ó wó lulẹ̀. Èyí tí òun náà ni ó máa ń mú oúnjẹ àti mímu wá fún igi, tí igi fi máa ń ṣẹ̀mí. Nítorí wípé ẹ̀ka yìí òun ni ó máa ń kọ́kọ́ ń wà kó tó di pé ẹ̀ka titi òkè. Ìpele kejì ni ìpele ẹ̀ka tòkè tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀, tí wọ́n sì máa ń rò pé òun ni Yorùbá fi ń pòwe. Kì í ṣe ẹ̀ka titi òkè ni Yorùbá ń sọ wípé àti kékeré ni à á ti í pa ẹ̀ka rẹ̀. Kì í ṣe ẹ̀ka titi òkè. Ẹ̀ka èyí tó wà nínú ilẹ̀ ni Yorùbá ń sọ. Nítorí wípé ẹ̀ka yìí ni ó máa ń sọ bí igi yóò ti sanra àti bí yóò ti dàgbà, bí yóò ti gbilẹ̀ tó. Bí ẹ̀ka yìí ò bá ti ráàyè fẹsẹ̀ múlẹ̀ dáadáa, bí ò bá ti ráàyè gba oúnjẹ dáadáa láti inú ilẹ̀, yóò ṣokùnfà bí igi náà yóò ti sanra tàbí bí yóò ti gbilẹ̀ tó. Ìdí rèé tí Yorùbá fi máa ń pa òwe náà wípé àti kékeré ni à á ti í pa ẹ̀ka ìrókò, nítorí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà. Kí ó yé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò yìí wípé kì í ṣe ẹ̀ka ti ìsàlẹ̀ tí òkè ni Yorùbá ń sọ o. Ẹ̀ka èyí tó wà nínú ilẹ̀ tó máa ń gbé igi ró, tó máa ń mú oúnjẹ wá fún igi, tí àwọn olóyìnbó ń pè ní photosynthesis. Ìyún ni Yorùbá ń sọ pé àti kékeré là á ti í pẹ̀ka rẹ̀. Bí a bá fẹ́ kó dàgbà, tí a bá fẹ́ kó gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀. Kí wá nìdí àti ìtumọ̀ òwe yìí ni wípé ìrókò tẹ́ ń wò yìí, ó jẹ́ igi tí ó jẹ́ pé tó bá ráàyè a máa tóbi dáadáa bẹ́ẹ̀ tí ń wò yìí. Ẹ rí i pé igi yìí ó rúwé, ó tóbi, ó gbilẹ̀ dáadáa bẹ́ẹ̀ tí ń wò yìí, nítorí wípé kò rí ẹni pa ẹ̀ka rẹ̀ láti kékeré. Ìdí tí Yorùbá fi wá ń lò ó láti fi pa òwe ni wípé àwọn kan gbàgbọ́ wípé bí ìrókò bá tó bí ìrókò yìí ṣe tó yìí, àwọn kan gbàgbọ́ wípé àwọn lè máa sìn bí Ọlọ́run. Àwọn kan gbàgbọ́ wípé ẹ̀mí kan yóò máa gbénú rẹ̀ tí àwọn lè máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nípasẹ̀ káwọn máa rú ẹbọ sí i. Níwọ̀n ìgbà tí ìrókò ọ̀hún bá ti tóbi bó ṣe tó yìí, wọ́n gbàgbọ́ pé ẹ̀mí kan yóò ti máa gbénú igi tó bá tó èyí tẹ́ ń wò yìí. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ẹbọ wá sí ìdí irú igi bẹ́ẹ̀ láti fi béèrè nǹkan lọ́wọ́ irú igi bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. Kí wá ni ìtumọ̀ òwe yìí wípé kékeré là á ti í pẹ̀ka ìrókò, torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà? Ni wípé bí wọ́n bá ti pa ẹ̀ka ìrókò yìí ní kékeré, tí kò ní jẹ́ kó ní àǹfààní láti gbilẹ̀, láti gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó bí ẹ ti ń wò yìí. Báwo wá ni òwe yìí, báwo ni ó ṣe ní ṣe pẹ̀lú ìgbé ayé ọmọnìyàn? Yorùbá máa ń lo òwe yìí
gẹ́gẹ́ bí ìgbésẹ̀ dídá ẹnìkan lọ́wọ́ kọ́ lórí ìhùwà tàbí ìgbésẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbé. Ó lè jẹ́ láti dá ọmọ lọ́wọ́ kọ́ lórí àwọn ìwà kan tó fẹ́ máa hù sí òbí rẹ̀, tàbí láti dá ọmọ lọ́wọ́ kọ́ lórí ìwà kan tó fẹ́ máa hù sí ọ̀gá rẹ̀. Kí irú ìwà bẹ́ẹ̀ kó má baà di bárakú fún irú ọmọ bẹ́ẹ̀. Ni Yorùbá ṣe máa ń ṣe àmúlò òwe yìí wípé kékeré ni à á ti pẹ̀ka ìrókò, torí tó bá dàgbà